ẹ kú dédé àsìkò yẹn lólùfẹ́ wa káàkiri àgbáńláyé káàbọ̀ sórí ètò yìí ètò àṣírò ayé pẹ̀lú Ògì Oríntì àti bàbá àlùbáríkà ọ̀bìlà ní ìlú Ìgbòdú lórí ètò lẹ́nu kí la fẹ́ sọ kí la fẹ́ gbé yẹ̀wò ẹ̀wọ̀n nǹkan fìdílé nǹkan bàbá àlùbáríkà àwòrán wọn ti wà ní ìkàlẹ̀ àti ìrìnà náà fún wa bàbá ṣubúwa bàbá o ẹ kú dédé àsìkò yeye àdúrà wa gbà ara àánú gbà ara àánú lò àní sì jẹ àní sì mu àní sílẹ̀tẹ̀ àní rí bínú ọlọ́run tó láyé tó lọ́run àfisọ̀ rẹ̀ sọ wá o. àmín àṣàmì àgbótó àmì náà bàbá ní orí ètò lẹ́nu a fẹ́ sọ̀rọ̀ nípa àwọn ọkùnrin ṣé mọ̀ wípé àwọn ọkùnrin ṣé ogbó ó máa affect nǹkan ọmọkùnrin tàbí kò wọ́n affect ìyẹn kìíní ṣùgbọ́n èyí tó tún wáyà mí lẹ́nu ni wípé a máa rí àwọn bàbá bíi 70 80 ẹ̀yin kan ti ṣàkàwé kan rí pé bàbá Fọlọ́runṣọ́ fàgbà pé àwọn kan ní wọ́n kú ní 140 àwọn kan ní wọ́n kú 150 wípé 142 wọ́n ti 42 wọ́n ti ń jọ wọ́n ń ṣe 130 wọ́n ṣe pẹ̀lú ìkómọ ni bẹ́ẹ̀ náà àwọn míì náà tí ò tó wọn tó ń fẹ́ ọmọ kékeré tí wọ́n dẹ̀ ń bímọ bẹ́ẹ̀ náà la máa rí ọmọ kékeré àwọn ọmọ bọ́ìsì ọkùnrin tó jẹ́ wípé wọn ò tí ì dàgbà jọjú orí wọn lọ tí nǹkan ọmọkùnrin wọn ò dẹ̀ kò gbéra dáadáa kò ṣe dáadáa. sórí ìyẹn yèyé oge kò ń ṣe iṣẹ́ ayé kò kì í ṣe iṣẹ́ ayé iṣẹ́ ìmúra sọ́rọ̀ ààrẹ ẹni ni àlàáfíà ní jẹ́ ká bẹ́ ó gbé kí ni mo wí àlàáfíà ló jẹ́ ká bẹ́ ó gbé ọ̀pọ̀lọpọ̀ ò lè náwó sára ẹ̀ so gẹ́tì ọ̀rọ̀ mi ọ̀pọ̀lọpọ̀ ò lè náwó sára ẹ̀ àwọn ní ṣe tẹlòmíì ok ẹlòmíì rẹ́dì láti gun ọkọ̀ 20 million 10 million àti wá 2 million kó fi ṣe ìṣọ́ráǹṣì ara ẹ̀ kò lè ṣe é kí ni mo wí ok tó bá wá gun ọkọ̀ 20 million 10 million tí ò bá ṣàlàáfíà so lè gun ọkọ̀ yẹn pẹ́ ok tó o bá kọ́lé 100 million 200 million tó o kọ́ tó fi gbogbo nǹkan sí tó o fàlàáfíà gbé bẹ́ẹ̀ so lè gbádùn lé yẹn sórí àwọn bàbá yẹn èmi gbọ́rọ̀ lẹ́nu wọn mo sì rí wọn àwa náà dẹ̀ sọ ọmọdé mọ́ mo dẹ̀ sọ fọ́lọ́run pé bí ẹ̀mí bàbá fàgbà ṣe gùn yẹn ní àṣẹ Ọlọ́run tèmi náà ó gùn bẹ́ẹ̀ torí àwọn ọmọ tí wọ́n bí ní 130 yẹn wọ́n ti tún jáde ìwé kó tó di pé bàbá wa lọ dájúdájú ẹni tó kà pé 152 ni bàbá lò láyé sókè ni nǹkan eyín ò ká gbogbo ẹnu mo fi sọ ojú ò dùn wọ́n etí ò ṣe wọ́n ẹsẹ̀ ò dùn wọ́n ẹnu nǹkan kan mo lè sọ lákòókò ìgbà àwẹ̀ tí bàbá máa ṣe wáàsí àkàndó máa mú wọn kìí dẹ̀ pẹ́ tí fi lọ gbogbo ẹnu mo fi sọ good ṣùgbọ́n ẹni tí ó lọ àlàáfíà bẹ́ẹ̀ yẹn agbo oríṣiríṣi ó wà fún agbo ibà ó wà agbo ìdákọ́lé ó wà agbo sangun yóò wà agbo gbogbo nǹkan àìsàn ara yẹn gbọ́dọ̀ wà nílé fún ẹni tó fẹ́ kẹ́mi òun ogun ẹni tó bá fẹ́ kẹ́mi òun ogun kóun lè ṣe bí ọkùnrin ẹlòmíì gan máa ń ṣe àgbo pẹ̀lú pátákó ẹṣin tó jẹ́ pé wọ́n á fi ṣe àwọn nǹkan ká máa wẹ̀ ní bá ẹṣin lórí àìsàn nílẹ̀ẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà tẹ́ bá máa bẹ́ṣin lórí ìnàró lẹ́ẹ̀tì bẹ́ṣin wọ́n á mú eegun òkòòkò wọ́n fi ṣe àgbo pẹ̀lú àwọn nǹkan kan téèyàn bá ti lé ní 50 years a máa lò ó tó jẹ́ pé gbogbo tí wọ́n bá ṣe é tán àìsàn ò ní ṣèyàn lágbo ara èèyàn ò gbádùn ẹni yóò sún mọ́bìnrin tí àìsàn láyé jọ̀hún tí ọmọkùnrin bá jí àsákàrí ní kọ́kọ́ jí
yóò kọ́kọ́ ru ṣòkòtò báyìí ẹ mọ̀ pé èèyàn ti jí nù. Ọkùnrin tó bá ti jí tí bàbá àṣàlẹ̀ ọba ti jí mọ́ ọfà wà lára ẹ̀. Ọfà ni èyí jẹ́ kọ́kùnrin ó lè ṣe kìí ṣàgbà. Ọ̀gbọ́n sórí nǹkan méjì kan wà nínú igbó ràádà Ọlọ́run ni. Kí ló ní mo wí? Ìkankan náà ni o. Alábàáhùn òbí àtakọ. Sórí alábàáhùn òbí kò ní ọyàn. Kò ní ọyàn. Gbogbo ẹnu mo fi sọ. Ìdẹ̀ bímọ tó 8. Àwọn ọmọ wa tò síwájú ẹ̀ báyìí. Bẹ́ẹ̀ làwọn Yorùbá ti sọ pé abàjádà àwàsà àdáyà kálámánà sá àfàlà kárasátà sàngásà sàngásà yá jàlùjàlù jàlùjàlùkà haúnákà ìlékà wá ìyáàkà. Àṣẹ Ọlọ́run ni. Àwọn ọmọ yẹn wọ́n máa wo ojú rẹ̀ báyìí ọyàn ó dẹ̀ máa dẹnu wọn. Ojú ọmọ àjàpá lọmọ àjàpá wò ní fíìmù yàn. Ta ló ṣe bẹ́ẹ̀ yìí Oge? Ẹ sọ pé sáárà rẹ̀ Ọlọ́run. Sọ wá rí akọ àjàpá ó ní ìran ìdí alábàáhùn. Àjàpá kan bẹ l'Ógbómọ̀ṣọ́ rí torí ọ̀rọ̀ pẹ̀lú ẹ́fídẹ́ǹsì ni. Àjàpá yẹn lé ní 200 kó tó kú torí ọba tó bá ó tó 3. Ẹ̀mí ọba Ògbómọ̀ṣọ́ tó dẹ̀ ti kódà àjàpá yìí bá débi pé ọmọ kékèké mọ àwọn ọmọ kábíyèsí yẹn máa ń gùn tájàpá yẹn ọmọ gbé wọn rìn láàfin. Lọ́ba tó wàjà ní bá rírí ní sọ lọ́ba Ògbómọ̀ṣọ́ tó wàjà kì í ṣe léyìí o. Ṣọ̀ún tó wàjà ọ̀rẹ́ Aláàjì Odò láyé Àrẹ̀mú. Good. Kò wá sí àjàpá tí ò ní ìran ìdí. Ìran ìdí alábàágùn yẹn ṣoògùn fún ẹ̀mí gúngùn. Ìṣoògùn pé kára ó le dọjọ́ alẹ́. Ìyẹn ni Yorùbá máa ní njọ́ ahun bá kú níran ìdí rẹ̀ kú. Igi kan bẹ wọ́n ń pè ní àìdán tọ̀rọ̀. Ìmọ̀ le gan. Ìmọ̀ le igi tó máa ń le ní. Egun ìkòkò náà máa ń le gan. Egun ẹsẹ̀ ìkòkò òun náà máa ń le gan. Àwọn nǹkan yìí ó ní bá ṣe máa ń ṣe pẹ̀lú ìran ìdí alábàáhùn. Tọkùnrin bá lò ó fọjọ́ 16 tó máa fi lu ayé tán bàbá àṣàlẹ̀ ò ní daṣẹ́lẹ̀. Kò ń ṣe ẹni tó nítọ̀ ṣúgà o. Títọ̀ ṣúgà bá torí èmi ò ń tọ̀yàn. Títọ̀ ṣúgà máa ń ṣe èèyàn. A lè ṣàdédé gbé ẹ́ńjìnì sọ́kọ̀. Wọn kì í ṣe ẹni tí bá ń ṣe ó mọ ògùn kò mà sí rí ni. Ẹ lè ṣàdédé gbé ẹ́ńjìnì sọ́kọ̀. Ẹ kọ́kọ́ gbé pẹ̀lẹ́pẹ̀lẹ́. Wọ́n á kọ́kọ́ ṣe panapita. Panapita yẹn wọ́n á ṣe dent. Wọ́n bá ṣe dent ẹ̀ wọ́n ṣe panapita. Panapita èèyàn ni pé wọ́n á wò pé ṣé kò ní tọ̀ ṣúgà. Kí ló ní mo wí? Ṣé ìyẹn ò ní tọ̀ ṣúgà? Ṣé kò ní ibà àpọ́njú? Ṣé kò ní kí ni orúkọ ẹ̀? Hypertension kí ni ẹ̀ ń pè? BP ẹ̀ bóyá ó normal. Wọ́n máa ń high sókè pé káyà rẹ̀ máa já. Tábà tí wàá wò tó bá èèyàn bá ń já ó lágbo tá a máa ń ṣe fún tí ó mí kanlẹ̀. Tó bá mí kanlẹ̀ tó sun ayọ̀. Ǹjẹ́ èèyàn wa máa ń rí oorun sùn dáadáa? Téèyàn bá ti wá rí gbogbo àwọn nǹkan yẹn tá a ti mọ̀ pé kò sí, á wá ṣe agbo ìran ìdí alábàáhùn fún àbí ká ṣe lẹ́lẹ́bu yóò wá lò. Bàbá yẹn ọmọ gbé ni. Ọkùnrin tí ó bá ti lè súnmọ́ obìnrin mọ́ ti dààbò èèyàn. Yèyé Oge kò sí ìfẹ́ tí obìnrin lè ní sí ọ láyé tó o bá máa súnmọ́ kò nífẹ̀ẹ́ rẹ. Nǹkan ń wù ọ́ ó kàn bẹ gbé máléèjì ni. Kò sí obìnrin náà bí ó ṣe darúgbó tó tí ò ní fẹ́ kọkùnrin ó súnmọ́. Kí ló ní mo wí? Àwọn obìnrin kan máa ń ra nǹkan fún mi lọ́dọọdún ni. Bẹ́ẹ̀ ni mo ti mọ̀ wọ́n láwọn màmá ńlá. Àwọn màmá tí wọn ò lè jáde àwọn yẹn ò lè ṣèṣekúṣe. Wọn ò lè bọ́ta lọ ṣèṣe ayé ò ká wọn bí wọ́n ló kọ́ dé. Kí ló ṣe máa ra nǹkan fún yín? Àwọn ọmọ mi máa ń dájọ́ papọ̀ kò lè yé wọ̀. Tó bá jẹ́ pé n bá ti ṣe báyìí sínú agolo àbí mo ṣe sínú ike
kí àgbo lẹ́yìn ń ṣe fún wọn. má ti ṣe wọ́n gbé tí bàbá tí bàbá ń gbádùn rẹ̀. ilé a máa là dáadáa ká máa là kó máa yá wọn. ó ní tó bá ti wá dọdọọdún bẹ́ẹ̀ yẹn tọdún súnmọ́. wọ́n máa appreciate. kì í ṣe é pọ́dún. wọ́n máa wá ń gbàgbó fún baálé wọn. máa gbọ́ mi ọ̀la pé wọ́n á wá gba àwọn àgbo tó dáa fún baálé wọn tó dáa àtàwọn obìnrin tí wọ́n mọ ọkọ tọ́jú tí wọ́n bá ṣe ọbẹ̀ tó dáa tán. wọ́n fàgbó lé. tí bàbá bá fàgbó lé tí bàbá mi jọ́ rẹ̀ bá gbé. àwọn abẹ́rẹ́ iṣẹ́. wàláhì tàláhì làṣí láìláìláwà táwọn èèyàn bá ń kí mi wọ́n tó mọ kì mí. Àlàbí Ògùn. àwọn ìyá yẹn ọmọ bá mi ṣàwàdà máa ní màmá kílẹ̀ báwo lẹ ti àyín ní ẹ̀yin lẹ́gbọ́n ọkọ wa ẹ̀yin làbúrò ọkọ wa máa ní ọlọ́run já tó bẹ́ẹ̀ àwa tá a ṣe wò ọlọ́run jọ dá ọlọ́run ní dálé tiẹ̀ náà rú ọlọ́run ní bọ́nà tiẹ̀ náà jẹ́ àdúrà yẹn pọ̀ àwọn obìnrin dáadáa tí wọ́n mọ iyì mi jọ rẹ̀ kí ni o ní mo wí. ẹni wọ́n mọ iyì mi jọ rẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ torí pé kí ni ẹni ọba mọ àìlètọ́jú ara ahun ní pọ̀pọ̀lọpọ̀ èèyàn kí ni o ní mo wí. àìlètọ́jú ara ní. ahun èèyàn ọlọ́tọ̀ lẹ́ẹ̀mẹ́rin lójúmọ́ ìgbà mélòó lo fẹ́ fi gbádùn oorun ọ̀tọ̀ kó tó sùn ọ̀tọ̀ ní lóru ọ̀tọ̀ tó tó ṣe díẹ̀ tó bá ti ń tọ̀ lẹ́ẹ̀márùn o ti ń tomi ara rẹ̀ ọ̀gbádùn oorun ọmọ kan mi sórí bẹ́ẹ̀dì gan ìyàwó kan má lè jẹ ẹni kò dáa o èèyàn ìtọ́jú ara ní jẹ́kẹ́mi gan ogún yìí oge eléyìí àjẹ́ eléyìí ayé eléyìí kíní ni ìfọwọ́mu mínírààsì àwọn olówó fanta ní yà kóòkì ní yà kíní ní yà gbogbo ẹ̀ mọ́ọ̀tì ní kẹ̀ ẹlòmíì ó tún máa mu mọ́ọ̀tì yóò tún máa da mílíkì sí. ó fẹ́ oògùn ẹ̀jẹ̀ ni. ó fẹ́ oògùn ẹ̀jẹ̀ ní ṣé ìyẹn ń lo oògùn ẹ̀jẹ̀ gbogbo yẹn kọ́ ọ̀n tó korò lọ́rẹ́ inú yìí oge níjọ́ kan nìkan wá bí àwọn ìyàwó mi kékeré ọ̀sẹ̀ kí mi pé mo kú kó mọ́. ikú àti kẹyà kú ni o. níjọ́ láti kó mọ́. jọ̀sán wọ́n wá bí fóònù ìyàwó mi pé sálájì ti dàgbà ó ní alájí ó dàgbà ó alájí ó dàgbà ó ọmọdé ni bàbá wa alájí tó lọ́kùnrin ń wá ń ròyìn mi ọlọ́run jẹ́ mi wógùn táwa ń lò pọ̀ àwọn àǹsí fàájì ń jọ parí olódó tó wà ń sálẹ̀ àtàwọn ọ̀rẹ́ kan wọ́n á gbé kínní àgbo mo gbé fún ní wọ́n á ń pòrì tọ́lẹ̀tì ọlọ bí ẹ̀mẹ́ta ń bò délé ní níṣẹ́ ó wá kí mi ní wọ́n ní kí ló dé lẹ́sí oúnjẹ tá a mọ́ kàtá wọn náà ti gbádùn rẹ̀ kí ni jẹ́ bẹ́ẹ̀ àgbo ní tó bá ti lu ájò ọ̀gbọ́n ń gbọ́rọ̀ mi sálẹ̀ yọmọ rẹ̀ ní ìsìn tó bá ti lu ájò tó lu ọwọ́ kọ́wọ́ tí ọwọ́ ìdíwọ́ ìdènà ò ṣẹ́ ó lè gbádùn ayé rẹ̀ ó gbádùn ara rẹ̀ tó o bá rọrùn sùn dáadáa yèyí oge kó o súnmọ́bìnrin tó dáa lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì ó ṣe ẹ̀kan múná lọ bí rélùwé iyì ọkùnrin tó bá mọ̀ pé o ti lọ lọ́kùnrin o gbọ́dọ̀ máa wà lẹ́ẹ̀mẹ́ta fọ́kọ fún ìyàwó rẹ̀ ni ó fi mọ̀ pé ọkùnrin dé ṣé gbogbo obìnrin ló wá gbẹ̀ kan ṣé gbogbo obìnrin ló gbẹ̀ méjì ṣé gbogbo obìnrin ló gbẹ̀ mẹ́ta lóníṣẹ́ mẹ́ta yóò ṣọbẹ̀ tó dáa fún ọ wo kéèyàn bá múra sọ̀rọ̀ ààrẹ èyí ó fi gbádùn ànàmọ́ tó bá wọ́n jẹ́ ń tẹnu bọ̀rọ̀ yìí àwọn àgbàlagbà láyé ìjọ́un àwọn bàbá sórí àwọn ọ̀gá wa níjọ́un wọ́n níyàwó mẹ́ta mẹ́rin tóbìnrin kan bá wọ wọn ní aláàjì tó ń pè wọ́n náà tíyẹn náà bá tún débẹ̀ ń bọ̀ bá tún sùn lónà tó wọ́n jáde yóò tún lọ pẹ́ lómi bá tún sùn náà lónà tó wọ́n jáde gbogbo ohun ẹ̀mí wọ́n fi gùn ní ọ̀làgùn burúkú kúrò oògùn oorun ni kéèyàn ó sún mọ́bìnrin oògùn oorun ní àlàáfíà kan ló wà bàbá àṣàlẹ̀ ò gbé bó ṣe yẹ kó gbé ó ṣe ẹ̀kan gbogbo ẹ̀rí ìjọgbọ́ lọ́wọ́ wá solution sọ ya iye ara rẹ̀ ọlọ́run wá mọ́tò tó fẹ́ gùn ọlọ́run wálé tó fẹ́ kọ́ ní rádaràdá ní ìjọ mẹ́jọ yeye oge tóbìnrin bá ní ọlọ́run má jẹ́ kó fi dìbì ẹrù ńlẹ̀ kí ni ẹrù ẹ̀. ẹ̀mí
èmi náà bí yín pé kí lè rò. mi ń jọ́ rẹ̀ bàbá àṣàlẹ̀ ní ń gbé dáadáa ọba ṣe tí ọba fẹ́ tí ọba ti ṣe pé tọmọ ọmọ tí ó ti dàgbà tí ó ti gba bí tiẹ̀ lọ bá fẹ́ rúlẹ̀ kó fẹ́ rúlẹ̀ ọlọ́ba dákun wọ́n jẹ́ àwọn ìyàwó mi ò fẹ́ rú wọn lẹ́ o ọlọ́mọdé ọkọ rẹ̀ náà fẹ́ rú ẹ lẹ́ o tó bá lọ́kọ o sàmí àbí kò fẹ́ rú ẹ lẹ́ ọlọ́mọdé ò fẹ́ rú ẹ lẹ́ ọlọ́run dákun gbogbo ìyàwó wọn ọlọ́mọdé wọn fẹ́ rú wọn lẹ́ o ẹ̀yin obìnrin ọlọ́run ní jẹ́ fẹ́ rú yín lẹ́ o ẹ̀yin náà ṣáájú ọkọ yín káwa náà dẹ̀ ṣọ́ra fáwọn nǹkan kan bẹ tí ò bára mu èyí ṣèké àtàlákìyèsí lára abẹ́ bíi àbámọ̀ tọ́lẹ́tì máa ń yún ọmọ pákọ jẹ̀dí ni à ń jẹ kúlí à ń jẹ pà à ń jẹ gbá à ń jàwo ó lọ́jọ́ orí tó fẹ́ràn mọ́ nǹkan tó dùn yùnyùnyùn ó níwọ̀nba ọjọ́ orí tó fẹ́ràn ẹ̀ mọ́ àgbo nìwòsàn ara ẹbu nìwòsàn ara ǹjẹ́ ọba fẹ́ kẹ́mi rẹ̀ ogun kò gbádùn ayé súnmọ́ àwọn àgbà kò lo nǹkan tó dáa ọlọ́run níjà fọjọ́ ọlọ́jọ́ lọ ọlọ́run ní pa wá sáyé àní kú díẹ̀díẹ̀ torí ẹni tí ọba ti lè súnmọ́ obìnrin mọ́ ó ti kú díẹ̀díẹ̀ o ọlọ́run dákun mọ́jà kú díẹ̀díẹ̀ o níjọ́ àwọn bá kú nìran ìdí rẹ̀ kú o ọlọ́run ṣàánú wa iná máa amúrù o ìsọ̀rọ̀ dọ̀sáyà ayakun làlàó kún fáyàkún nù ní ọlọ́run wọlá pa ànábì dàgbà ọgbádùn àìsà ń bọ̀ òkú díẹ̀ káàtó ó ní bí bàbá náà ti dọ́gbọ́n ṣe ọlọ́run látàyà ànábì ọlọ́run làwọn èèyàn ti ṣe ọlọ́run dákun jára wo gbé dọjọ́ alẹ́ jẹ́sẹ̀ wo gbé dọjọ́ alẹ́ jẹ́kójú wo gbé dọjọ́ alẹ́ ọlọ́run mọ́ fi kan gbà kan fún wọn ọlọ́run gbogbo gbajúmọ̀ ayé ọlọ́run wọn sọ̀dà láàbò ara ọlọ́run wàláhùlà wàlà kùwátá làbìláyé alẹ́ ilẹ̀ ẹ̀sìn. òun náà ni ẹ ti gbọ́ ẹ̀yàn láti bàbá àlùbáríkà fún ìwọ tí o wá fẹ́ ṣe consultation ò fẹ́ kankan consult fún ẹ bóyá àwọn náà ní irú àìsàn yẹn lára bí o fẹ́ ṣe fún ọkọ ẹ bí ọkọ satisfy ẹ dáadáa tó máa fi máa lọ tójú bọ lẹ́kìrì kan sí bàbá àlùbáríkà wẹ̀bí dànù ní ìlú Ìgbòdù tó bá ti ń bọ̀ dé kò dùgà rẹ̀ fún lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbòdù junction àti rí sáńbọ̀ tàbí kó pe 08023829492 08023829492 ire o ó dàbọ̀.